lẹ́tọ̀ọ́ wa láti ṣe tọ́mọ bá ń páyà òbí ọmọ tó dání kóbí náà máa fọ́mọ lẹ́tọ̀ọ́ ẹ̀ bó ti yẹ. àwa méjèèjì lájọ lẹ́tọ̀ọ́ wa láti ṣe tọ́mọ bá ń páyà òbí ọmọ tó dání òbí ọmọ tó dání máa fọ́mọ lẹ́tọ̀ọ́ ẹ̀ bó ti yẹ. Mrs. Akiki ẹ ṣe ọ̀pọ̀ òbí ni wọ́n máa ti joyè alágẹmọ tó bímọ ẹ̀tọ́ tó dá wọn kalẹ̀ bí ẹran tó láìmọ̀ wọn jókòó sọ̀wọ́ ẹ̀ ṣe yẹn dá àwọn kan tún bẹ tí kì í sọ̀rọ̀ dáadáa wọn ní kọ́ ọmọ tó jogún òun jọgbọ́n ní tèmi ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa máa tún lọ́rọ̀ tọ́mọ sọ adélé ayé iṣẹ́ láàrin ìpàdé ara wa wọn ò mọ pàdé ẹ̀ṣù sí sàásùn wọn tọ́ra wọn ibi tó máa sùn kẹ́yìn ló fi ìgbọ̀n sẹ́bàjẹ́ o. àwa méjèèjì lájọ lẹ́tọ̀ọ́ wa láti ṣe tọ́mọ bá ń páyà òbí ọmọ tó dání òbí náà máa fọ́mọ lẹ́tọ̀ọ́ ẹ̀ ló ti yẹ. ọ̀gá ṣe bẹ́ẹ̀ rọ́mọ tó ń sọ̀rọ̀ tẹkún gidi pẹ̀lú mi lójú ló fi ń sọ̀rọ̀ tó ń ké tantan èyí fi yé wa pọ́mọ yẹn mọ̀ nǹkan tó ń ṣe ni ó lóun ò fẹ́ràn dádì ń pèlè mọ́mí ń ó ní wọ́n ń dojú tì ń jù gan nígboro ó ní tóun gbárí má gèlè òun lè fún ọ jẹ ó ṣàlàyé títí ojú tàwa tíṣà gan débi ṣòkòtò tó jà àti bàtà tó ti jẹ ó ní ṣe lòun dàbí aláìlò òbí kankan àánú ṣe mí nígbà tó sọ̀rọ̀ mo ké fún gan lọ́gá ṣe sọ wípé kí wọ́n pè yín wá kárìíra wa. àwa méjèèjì lájọ lẹ́tọ̀ọ́ wa láti ṣe tọ́mọ bá ń páyà òbí ọmọ tó dání òbí náà máa fọ́mọ lẹ́tọ̀ọ́ ẹ̀ ló ti yẹ. Mr. Ajáradénú ṣe bẹ̀rẹ̀ ọmọ tó tún sọ pé màmá lòun fẹ́ràn gan tó ní bàbá tó bí òun lọ́mọ kò màmá wúlò o bàbá ní ká pé wọn kọ́ wá tún sọ ṣùgbọ́n kò dáa ká má sọ̀rọ̀ sí yín lójú wọn ká ní kò dáa ọmọ yìí sọ̀rọ̀ ilẹ̀ sì kú síbẹ̀ kò dáa lé àfìgbà tá a sọ pé ó ti tó màmá ló tó sinmi ó lóun ò ní rántí dárí òun tóun bá dàgbà ó ní ìyá tó bí òun lọ́mọ nìkan tó fẹ́ràn òun nìkan lòun á fi fẹ́ràn sí lọ́jọ́ ọ̀la. àwa méjèèjì lájọ lẹ́tọ̀ọ́ wa láti ṣe tọ́mọ bá ń páyà òbí ọmọ tó dání òbí náà máa fọ́mọ lẹ́tọ̀ọ́ ẹ̀ ló ti yẹ. ìlú gángan lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣe é rí o ìlú gángan lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣe é rí. a kọjú sẹ́nìkan á sì tún kẹ̀yìn sẹ́nìkan ṣèbí kan tún bẹ́ tíyẹn tún sọ̀rọ̀ pé bàbá lòun fẹ́ràn jù pé òun kórìíra màmá òun tó níyà òun orí tó òun ro àfikóraṣọ òde ẹgbẹ́ tí ò ní ìtumọ̀ pátá ni ó máa lọ balabo ló bí ọmọ wo ni mọ ìyá òun ó máa ṣe ọtún ní tí bàbá òun bá sọ̀rọ̀ ahọ́n wọn ni kódà kan tó bá wádìí púpọ̀ jù ó lè gé wọn jẹ tàbí kán gbá wọn létí wọn tún lè fàṣọyà mọ́ wọn la ó lọ́mọ ọdún mẹ́rin ṣá lòun ti ń dáhùn ṣe òun wá dá fọṣọ wá dáwẹ̀ àtúndáfọnú ó láwọn kì í dáná oúnjẹ nílé fúnra wọn ó ní káwọn máa dákàjẹ ló ti mọ́ wọn la gbogbo wọn sọ̀rọ̀ títí mo sì ń káàánú wọn ni mo ṣe ní kí wọ́n bá mi pè yín ká fojú kanra. àwa méjèèjì lájọ lẹ́tọ̀ọ́ wa láti ṣe tọ́mọ bá ń páyà òbí ọmọ tó dání òbí náà máa fọ́mọ lẹ́tọ̀ọ́ ẹ̀ ló ti yẹ. nínú àwọn mẹ́rin tí wọ́n dìjọ ń takùrọ̀sọ ìkan ṣoṣo ló sọ̀rọ̀ tó wúni lórí gidi gan ó lóun fẹ́ràn àwọn tó bí òun lọ́mọ gan ni torí wọ́n máa ń tọ́jú òun gan nígbà gbogbo àwọn tá a ní nílé ìwé wa wọ́n pọ̀ gan ni mélòó la mọ̀ tó ń rí tọ́jú òbí nílé wọn gan. ọ̀gá ẹ má jẹ́ káyà síbẹ̀ yẹn káyà fi mọ́ àwa tá ń kọ́ wọn ní kíláàsì la máa ṣírí wọn fa ọmọ mi á bá yín sọ̀rọ̀ ẹnu ẹ̀ á máa já fi kọ́ nígbà tí ò fọ́nu tí ò wẹ̀ ọmọ ò rá mójútó. ẹ màmá kú atọ́tọ́nu ìyáàfin Àkíkí mélòó lọmọ torí ìtọ́jú tó pé ọ̀pọ̀ ọmọ ò rí tọ́jú wọn ń mú mọ́ra nífa bóyá gbà tó lé lálejò làwọn eléyìí fi sọ mo fẹ́ yí tó kù sẹ́nu ọ̀gá olórí oko wa. àwa méjèèjì lájọ lẹ́tọ̀ọ́ wa láti ṣe tọ́mọ bá ń páyà òbí ọmọ tó dání òbí náà máa fọ́mọ lẹ́tọ̀ọ́ ẹ̀ ló ti yẹ. ìyá tó ń hùwà bàjẹ́ ó jáwọ́ ń bẹ̀ o bàbá tó ń hùwà bàjẹ́ ó jáwọ́ ń bẹ̀ o aláìbìkítà òbí ẹ̀ náà ní ọmọ tó rọ́mọ ẹni lọ́la ẹni ká tọ́jú wọn o ìyá tó ń hùwà bàjẹ́ ó jáwọ́ ń bẹ̀ o bàbá tó ń hùwà bàjẹ́ ó jáwọ́ ń bẹ̀ o
aláìbìkítà òbí ẹ̀ náà ní ọmọ tó rọ́mọ ẹni lọ́la ẹni ká tọ́jú wọn. àrẹ̀mú ọmọ tàbí dàbí ohun ọ̀gbìn tàgbìn o. tá a bá ṣe ń bomi rin ká tún máa gé ko ìdí rẹ̀ o. ká tún ṣọgbà yìí ká kẹnu ewúrẹ́ mọ́tò o. tá a bá ṣe tọ́jú ẹ̀ tó la ó ṣe jèrè réso ẹ̀ ọmọ ẹni lọ́la ẹni ẹ jẹ́ ká máa tọ́jú wọn o. ìyá tó ń hùwà bàjẹ́ ò jáwọ́ ń bẹ̀ o. bàbá tó ń hùwà bàjẹ́ ò jáwọ́ ń bẹ̀ o. aláìbìkítà òbí ẹ̀ náà ní ọmọ rọ́mọ ẹni lọ́la ẹni ká tọ́jú wọn. ẹni tẹ́bí bá parí ni ó mọ iyì tó bá yọ. ẹni tó ṣàárẹ̀ rí ni ó mọ iyì àlàáfíà. ẹni tí ó ti bí abẹ́ni tó bí tó kú o. àwọn ló lè mọ iyì ọmọ ẹ lọ bí wọn o wọn máa ròyìn. ìyá tó ń hùwà bàjẹ́ ò jáwọ́ ń bẹ̀ o. bàbá tó ń hùwà bàjẹ́ ò jáwọ́ ń bẹ̀ o. aláìbìkítà òbí ẹ̀ náà ní ọmọ tó rọ́mọ ẹni lọ́la ẹni ká tọ́jú wọn. ọmọ sí ètò náà lórí ọmọ rẹ tó pọ̀jù o. tọmọ bá dàgbà tán àjọ ló dá wàá kó o. tó o bá ṣe fẹ́ kọjú alẹ́ rẹ dùn tó láyé ẹ. jí kí ọjọ́ alẹ́ rẹ sálọmọ rẹ máa wò ó. ojú tó bá fi wò àtọwọ́ tó o bá fi rè é. ṣe bóun lè rí jẹ fún ẹ lọ́jọ́ alẹ́ rẹ o. ìyá tó ń hùwà bàjẹ́ ò jáwọ́ ń bẹ̀ o. bàbá tó ń hùwà bàjẹ́ ò jáwọ́ ń bẹ̀ o. aláìbìkítà òbí ẹ̀ náà ní ọmọ tó rọ́mọ ẹni lọ́la ẹni ká tọ́jú wọn. ó ti ya ẹ bá mi pa àwọn ọmọ yẹn o. kí wọ́n wá bẹ̀ bàbá wọn kí wọ́n wá bẹ̀ màmá wọn torí bó ṣe wù kó rí orí ẹni ló bí ẹni kò yẹ ká rí wọn fín. kò yẹ ká rí wọn fín. kò yẹ ká rí wọn fín. mo ń tẹnu mọ́ kò yẹ ká rí wọn fín. kò yẹ ká rí wọn fín. Mrs. Akiki ẹ bá mi pè wọ́n kò yẹ ká rí wọn fín. Mr. Dara ẹ bá mi pè wọ́n kí wọ́n wá bẹ̀ bàbá wọn kí wọ́n wá bẹ̀ màmá wọn torí bó ṣe wù kó rí òbí ẹni ló bí ẹni kò yẹ ká rí wọn fín. kò yẹ ká rí wọn fín. kò yẹ ká rí wọn fín. mo ń tẹnu mọ́ kò yẹ ká rí wọn fín. kò yẹ ká rí wọn fín. Mrs. Akiki ẹ bá mi pè wọ́n kò yẹ ká rí wọn fín. Mr. Dara ẹ bá mi pè wọ́n kí wọ́n wá bẹ̀ bàbá wọn kí wọ́n wá bẹ̀ màmá wọn torí bó ṣe wù kó rí òbí ẹni ló bí ẹni kò yẹ ká rí wọn fín. Pure Sound Studio. Pure Sound Studio. mọ́ṣáláṣí lè mọyì ẹni tó kírun ọlọ́run ló mọyì ẹni tó sì mú un. mọ́ṣáláṣí lè mọyì ẹni tó kírun ọlọ́run ló mọyì ẹni tó sì mú un. ìgbìyànjú òní bus stop ká máa tẹ̀síwájú ọjọ́ orí kò ní mímì nípa ẹ̀kọ́ láyé àìsàn tó ń ṣe kálukú nípa ìtẹ̀síwájú kó oògùn sí i. mọ́ṣáláṣí lè mọyì ẹni tó kírun ọlọ́run ló mọyì ẹni tó sì mú un. oníkúrú náà ẹ sọ fún kó yé jẹ ẹ̀pà rárá kó gbà kó lè bára yé ṣe torí tó bá gbọ́ràn yẹn gangan ló dára o ọ̀rọ̀ yìí ní mí ní ìfẹ̀yìntẹ́ bá ń gbọ́ mi. mọ́ṣáláṣí lè mọyì ẹni tó kírun ọlọ́run ló mọyì ẹni tó sì mú un. báyé ṣe mi pariwo pé nǹkan ò fararọ kò fararọ níbo síbo ẹ máa wulẹ̀ bá wọn sọ mọ́ owó wà níbi tó wà ọlọ́run làbà ké sí wípé kó fọ̀nà hàn wá tábàmọ̀nà tààrọ̀ wọn mú kó dàbò bò wá o. tábàmọ̀nà tààrọ̀ wọn mú kó dàbò bò wá o. tábàmọ̀nà tààrọ̀ wọn mú kó dàbò bò wá o. ọlọ́run ṣàánú èèyàn àdúrà ni ṣùgbọ́n ọlọ́run ṣàánú mi ní tèmi. ọlọ́run ṣàánú àwa tá ń fẹ́ràn ara wa ládùúrà tó pé. èmi ò ní dákẹ́ àdúrà o tọrọ mi ò fi lójú tí mo bá ti wá wà òkè. èmi ò ní dákẹ́ ọpẹ́ èmi ò ní dákẹ́ àdúrà o tọrọ mi ò fi lójú tí mo bá ti wá wà òkè. èmi ò ní dákẹ́ ọpẹ́. ọmọ Yorùbá kí ló ti jẹ́? ọmọ Yorùbá mo ní kí ló ti jẹ́ o?
lédè àbínibí wa ó wá fẹjọ́ wá lójúmọ́. ọ̀pọ̀ àwọn ọmọ nursery primary schools yẹn pátá wọn ò mọ wá ẹnu kọ òǹkà lédè Yorùbá o débi tí wọn ò mọ abidi olówe ká máa ṣàpọ̀lé Gẹ̀ẹ́sì èdè lédè jèdè wa lọ bí ẹni fọwọ́ ó sì dùwé lé fàdà ẹni ni ó yá ẹ̀yin ọmọdé ẹ jẹ́ ká ka abidi o abidi ẹ fi gbígbì ìjì kìlímì ni o ọ̀pìrì sí ṣì tí òwe yìí lẹ́ẹ̀kan sí abidi ẹ fi gbígbì ìjì kìlímì ni o ọ̀pìrì sí ṣì tí òwe yìí ẹ máa ta ẹ ò gbọ́dọ̀ gbàgbé tẹ́ bá lọ sàṣùpara tí ẹ bá lọ gbàgbé pẹ́rẹ́ nǹkan ròdòròdò tí mo ní ń mọ́ bù yín tẹ́ bá wá gbàgbé wọn ní ìyàbò yín mọ́. dọ́kítọ̀rẹ́ ọ̀fẹ́ yìí lòun bọ́dà mọ́dínà mọ́ kí ẹ o. adélakùn tún jí Holy Spirit prophet mọ́lẹ̀ gbogbo yín mọ́ kí o. èrè àṣà láti gbọ́njú bọ́lá ọjọ́ ńlá ọmọ mẹ́dínà èèyàn Tálímì Táíwò Ọlákìyámọ̀ tọ́jú Ọlálẹ́kan ọmọ Ìdòwú Ọlákànmí Daniel ilẹ̀ Mr Bravo Olúmídé Ọ̀rúnṣolú Abáyọ̀mí J Brown àwọn tí Pure Sound Aisha Ìrẹ́pọ̀bí afáṣú ẹ̀bùkún òun Zainabu ọmọ Adékúnlé Akínọlá mi fẹ́fọ́ mo kí Ṣeun Àyìndé Kábà ọmọ Àtúnbí. ẹni tó gbọ́ pẹ́ ló tó gbọ́ pẹ́ o ẹni bá ṣe rẹ̀ ẹja kí bó ṣeun. ẹni tó gbọ́ pẹ́ ló tó gbọ́ pẹ́ sẹ́ ẹni bá ṣe rẹ̀ ẹja kí bó ṣeun. Àjùmọ̀bí ò kọ́ńtàánú ẹni Ọlọ́run rán sí ni ló ń ṣe ní lóore bí mo ṣe dúpẹ́ fọ́lọ́hún ni o tó ráwọn ẹni bí ẹni sí mi àwọn èèyàn bí èèyàn lọ́jọ́ tí mo rò pọ̀ títán tí kò sí ohun kankan àwọn ló jẹ́ kó yé mi bọ́lá ò tí ì tán o bọ́lá ńlá kò sẹ́yìn pé kí n fọkàn balẹ̀ kàlàwọ̀ ẹni tí mò ń wí o kàlàwọ̀ ẹni tí mò ń sọ àwọn èèyàn gidi mo ń bẹ lọ́hùn fún wọn lọ́lọ́hùn ràn wọ́n lọ́wọ́ kì í ṣe ìṣe wọn kó má bàjẹ́ àkìkí ilé ọ̀nà wọn o kó má dàrú o iṣẹ́ ìṣe wọn kó má bàjẹ́ iṣẹ́ ìṣe wọn iṣẹ́ ìṣe wọn iṣẹ́ ìṣe wọn kó má bàjẹ́ jẹ́jẹ́ iṣẹ́ ìṣe wọn kó má bàjẹ́. ara wa ẹni tí mo sọ Alhaji Ibrahimu Dende aláṣẹ Abidi Hotel Ìlàrọ̀ ni wọ́n wà